Assalamu alaikum, ṣàlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi on point by tó ṣe wà. Ẹ̀yin tẹ́ bá wa subscribe, thank you very much. Ẹ̀yin kan mi sọ pé gbogbo yín tẹ́ wá ń bí báyìí o. In fact, thank you so much gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá ti decide pé ẹ lè wá sórí platform yìí láti sọ̀sọ́kúsọ, ẹ̀yin ni mo fẹ́ sọ, ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹ̀yin gangan ni à ń pè ní hypocrite. Nígbà tí title ń lọ, tá ti ṣe fídíò láti fún ní title, ọgbọ́n orí rẹ̀ làákàyè rẹ̀ ó ti yẹ kó yé ìwọ pé title yìí ibi tí program yìí máa yí sí lélẹ̀ nítorí àwọn èso onírọ́ bí a bá ṣe kọ title bẹ́ẹ̀ la ṣe máa ṣe iṣẹ́ wa lórí bíbá. Ẹ̀yin kan tẹ́ bá jẹ́ Ọlọ́run ni àwọn ànábì kan mọ̀ ní jànábì, tẹ́ bá jẹ́ Ọlọ́run ni ẹ mọ̀ ní dáríjì àwọn kan. Ṣe bí oníkà bí ìwọ tí mo forúkọ bọ̀ ẹ́ láṣìírí o nítorí pé kí ni orúkọ yẹn tó ń jẹ́ yẹn ó jẹ́ orúkọ bàbá mi ńlá, ó tún jẹ́ orúkọ ẹni tèmi, ó tún wá jẹ́ orúkọ èèyàn kan tí mo fẹ́ràn jùlọ even lórí platform yìí ní òní lè jẹ́ ń display orúkọ rẹ̀. Àmọ́ níjọ́ mi because ẹ̀yin kò sọ fún mi pé on point àwọn kan máa sọ̀rọ̀ àwọn tó bá sọ̀rọ̀ o ń bá lórí ọ̀fẹ́ máa wá dá yín lóhùn, nígbà tí lórí ọ̀fẹ́ ń gbà mí máa fi yín lẹ̀lẹ̀ yín fi lè mi fi ń já yín létí ni tí máa wá sọ history ẹ̀ fún yín. History ẹ̀ ìgbà tó ti rí title bó ṣe rí wàá ti mọ̀ pé nǹkan tó fẹ́ discuss lélẹ̀. Ìwọ gangan ni olórí hypocrisy tó wá padà wá síbí bá wa wo program wá sọ ìwọ ló mọ̀ èèyàn tó wọ̀ ná, ìwọ ló mọ̀ èèyàn tó wọ àlùjánnà àbí ìwọ tó jẹ́ pé ẹbọ ló máa ń gbé lóru àbí àtẹ̀mí yálà yẹ ẹ yes èmi yálà yẹ ẹ tí mo wá kọ́ ẹ ní nǹkan tí wọ́n refuse yẹ kí wọ́n kọ́ ẹ. Ẹ̀yin tèmi tó bá bí yín nínú lẹ́yìn ẹ má bínú. Ṣé ẹ mọ̀ pé as a mother ṣóyè yẹn má bínú ó yẹ kó ti kọ́ ọmọ rẹ̀ ọkùnrin pé báyìí ṣóyè yín wọn ò wá kọ́ yín nìyẹn. àwa lọ fà ṣóyè yín àwa lọ fà àwa ń kọ́ yín bá a ṣe ń kọ́ yín yẹn ṣóyè yín. ẹ̀yin kan ṣóyè yín a ní kẹ́ mọ́ ṣe àrà mọ́ ẹ wá mọ gbọ́rọ̀ táwa ń kọ́ à ń kọ́ yín láti gbé ìgbé ìrọ̀rùn pẹ̀lú ìwọ àtìyàwó rẹ̀ àti ìwọ àti ìyàwó rẹ̀. Tí ẹ̀yin kan bá jẹ́ Ọlọ́run ànábì Dáfídì Dáúdà kò bá mọ̀mọ́ jà ànábì mọ́. Tẹ́yin kan bá jẹ́ Ọlọ́run àwọn ànábì ńláńláńlá mi ò bá mọ̀ jà ànábì mọ́. Tẹ́yin kan bá jẹ́ Ọlọ́run àwọn tó lówó lọ́wọ́ lẹ́ni ò ní lówó lọ́wọ́ lẹ́ni. Lẹ́yìn kan bá jẹ́ Ọlọ́run àwọn míì tó ní ọmọ láyé wọn ò ní ní ọmọ láyé. Ìwọ gangan lórí hypocrite and orúkọ rẹ yẹn mo mọ̀ o mo sì fi pamọ́. Mo ń wá ẹjọ́ tó tún wá gbẹnu sí mi on point by two. Mo ń wá ẹjọ́ náà wọ́n ní ká mọ́ sọ̀rọ̀ yes a ní sọ̀rọ̀ àmọ́ ní èní in the absence of any other thing in the absence of no any other thing ó ní pé mo wá fi wá já ìwọ yìí ní ẹjọ́ ẹ ṣáà tí obìnrin bá ti ń ṣe nǹkan ẹ ṣáà máa ń feel inferior. Obìnrin bá ṣe saloon ẹ ní rárá ó ń nàbí ni, obìnrin bá ṣe tailor ẹ ní rárá ó ń ṣekúṣe ni, obìnrin bá ṣe nọ́ọ̀sì ẹ ní rárá nǹkan tí wọ́n kọ̀ tí wọ́n kọ́ láti kékeré àwa kan wá choose láti kọ́ yín ẹ ní rárá kí ní kan sẹ́yẹ́ dẹ̀ ń pakọ̀ òkè o. Èwo lobìnrin wá fẹ́ ṣe tó ní di wàhálà yín lọ́wọ́? Èwo lobìnrin fẹ́ ṣe? Àwọn obìnrin yẹn náà ni wọ́n dákẹ́ bí tẹ́ ẹ̀ tí wọ́n dé náà nìyẹn ni wọ́n dákẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ yín fi lose ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín fi lose ẹ̀ jẹ́ káwọn obìnrin yẹn mọ̀ láti nílé bí wọ́n ṣe kọ́ yín wọ́n ò mọ̀ àwọn ọmọ ò mọ̀ àwọn ìyá àwọn àti àwọn ọmọ obìnrin wọn mọ̀ bó ṣe máa kọ́ yín because ẹ̀rù bíbà gan kọ́ àwọn obìnrin wá ń sápamọ́ wọn ò lè kọ́ yín ní ẹ̀kọ́ gidi wọn ò lè kọ́ yín lẹ́kọ̀ọ́ gidi àwa wá choose láti wá kọ́ yín. Okay nǹkan tó ṣẹlẹ̀ ni pé fi èmi àti Ọlọ́run kalẹ̀, fi èmi àti àdínì mi kalẹ̀, fi èmi àtọjọ́ tèmi ó sùn fi kalẹ̀. Àfi tó bá jẹ́ pé àtọ́ yín sọ́nà, àfi tó bá jẹ́ pé àṣìṣe là ń mọ̀ọ́mọ̀ mo fẹ́ ba ayé tiẹ̀ jẹ́. Ó simple na it's as simple as that. Wá sí ṣe kí ni unsubscribe simple. Èmi ò kì í ṣe fan kí n mọ block èèyàn, èmi ò lè block èèyàn. Èmi wọlé o ní owó data tó fi ń wo YouTube ìní block ẹ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé kò tẹ́ lọ́rùn wá sí rọra ṣe kí ni wá rọra excuse
òun sọ pé òun sọ̀rọ̀ dandan bó ṣe ń sọ yẹn ń sọ̀rọ̀ dandan you understand ẹ̀ ń sọ̀rọ̀ dandan ẹ̀yin kan ẹ̀ ń sọ̀rọ̀ dandan ẹ̀yin náà wá jókòó lẹ̀ ní kọ̀rọ̀ yàrá yín pé am I innocent am I okay is she not better than me lórí platform yìí à ń join àwọn èèyàn papọ̀ o à ń join ọkọ à ń join ìyàwó gbogbo ẹ̀ náà kò lè ká sọ fún yín so kí n tó lọ fọ́dà mo fẹ́ fi àsìkò yìí sọ fún ẹ̀yin tèmi ní obìnrin àwọn ọkọ alálùbáríkà mọ́ tìjú àṣírí bò fún mọ́ tìjú bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin ọkọ ẹ̀yin ọkùnrin ẹni ìyàwó tẹ bá mú ní lẹ́ẹ̀dọ̀ èmi on point by two ẹ mọ́ worry kò ní lack anything ìyàwó mi ò mọ bí wọ́n ṣe ń ṣe dídò ní rárá ìyẹn máa kúrò ń bẹ̀ ìyá tẹ bá mú lọ́dọ̀ wa on point by two bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọkùnrin pọ̀ ya ń tú a in fact mo ń reject offer àwọn ọkùnrin àwọn obìnrin alálùbáríkà ó ní ìmọ̀ point by two ni à ń wá ká sọ wípé àwọn obìnrin tó wà ní 25 26 27 28 29 30 31 80 35 either no single mother or kò tiẹ̀ tí ìbímọ rí àyè wà fún ọkọ alálùbáríkà wà so yẹ yín so ní èní yìí mo fẹ́ wá ìṣó àwọn ẹlẹ́nu ó ti yẹ kẹ́ ẹ wá rí kiri kan ẹ̀yin èèyàn dé ibi tí point àdéfàtà wà yìí kò jẹ́ mọ́ kankan mọ́ ẹ mọ́ dààmú ara yín ebú yóò jọ ẹ mọ́ kankan mọ́ ó láìkẹ́ kò jẹ́ mọ́ anything mọ́ tó yẹ oníkẹ́ kó gba kádàrá kó kàn rántí pé mójútó ìgbésí ayé tara rẹ̀ tó nà ẹ́ ní kọ̀rọ̀ ó ní kó mójútó nítorí pé kí ni lọ́jọ́ gbèǹde àlùkí ó mọ̀ orúkọ ẹ̀rẹ́ èso orúkọ mi mójútó ti tiẹ̀ ṣé orí ti tèmi yìí ó lè mí mójútó in tó sọ mí do ní wàásù o ẹ jẹ́ kí n yá orin mọ̀mọ́ mi kan ẹ jẹ́ kí n yá orin wọn lò kọ́lọ́run bá mi fún wọn ní ẹ̀mí gúngún àlàáfíà you understand bó bá bí mi lèrè máa rí wí bẹ́ẹ̀ bá bí mi lèrè máa rí sọ o ohun tó tọ́ mí do ní youtuber bẹ́ẹ̀ bá bí mi lèrè máa rí sọ o pọ̀nrán on point pọ̀nrán tẹ́ bá bí mi lèrè máa rí wí tẹ́ bá bí mi lèrè máa rí sọ o ohun tó sọ mí do ní youtuber o tẹ́ bá bí mi lèrè máa rí sọ o pọ̀nrán pọ̀npọ̀n so ìwọ onísọkúsọ ó bẹ́tà kó dákẹ́ kó mọ́ gbé nǹkan tó ṣe tiẹ̀ kó mọ́ gbé lórí ṣó yẹ ẹ báyìí so this is on point by two using my words for others ẹ sọ ẹnu yín ẹ sọgbà yín sọgbà ẹ bye for now ẹ mọ́ gbàgbé on point by two black seed enhancement therapy ó sì ń jà lọ́rùn ìrìn mi ti rojọ́ púpọ̀ mi ìfẹ́ mọ́ rojọ́ ẹnìkan mọ́ bí mi ní ẹjọ́ púpọ̀ mi ìfẹ́ ẹ mọ́ bí mi lẹ́jọ́ púpọ̀ ẹ gba kádàrá a ti mọ̀ pé ẹ ti ra irọ́ tẹ́lẹ̀ ẹ ti ra irọ́ òótọ́ ló dé wá báyìí this is on point by two using my words for others ẹ contact mi pẹ̀lú whatsapp ni o whatsapp ni kẹ́ ẹ fi pè mí on point whatsapp bye for now bye mo ní bye ọ̀rẹ́ mi.